ẹ̀yin aláyọ̀nùsọ ẹ mú kọ́kọ́rọ́ ẹ tilẹ̀kùn ètè ṣọ́bọlọ. kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ti ní kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ nípa láàrin àwọn aláàfin ọ̀yọ́ ẹ lọ dákẹ́ ẹ lọ gbẹnu lọ́wọ́. orílẹ̀-èdè yorùbá bí ọmọ yorùbá bí wọn ó ṣe bọ́ lóko ẹrú iná ẹ̀ lọ́jà wọn lógún. èèò mo ní kábíyèsí ọlọ́run àwa ti mọ̀ pé kábíyèsí yìí ìyẹn olùbàdàn tilẹ̀ ìbàdàn láàrin gbogbo ọba tó ń bẹ nílẹ̀ yorùbá ọ̀gá ni kán ọ̀gá ni yọ̀ láwùjọ ìgbẹ́. bẹ́ẹ̀ ni láàrin àwọn ọba wọ́n ní ẹ dákẹ́ o ẹ gbẹnu lọ́wọ́ gbogbo ẹ̀ lẹ́gbọ́ pé gbogbo ọ̀rọ̀ yìí tẹ́ ẹ sọ káàkiri lóde ayé tí kálukú tí ń sọ èyí tó rí èyí tí ò rí nípa àárín àwọn ọba ẹ fìyẹn lẹ̀. ohun tó ju àwọn lógún báyìí àtàwọn ọba tó kù pẹ̀lú aláàfin oníbùdó oníbikíbi tí ìbáà jẹ́ òun ni pé orílẹ̀-èdè yorùbá bí àwọn ọmọ yorùbá ó ṣe gba òmìnira pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ẹ̀ lẹ́gbọ́ nínú prógáàmù yìí nínú fídíò tẹ́ ẹ fẹ́ wòye gbogbo bí bàbá ṣe sọ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n yànnà náà fún yín. àmọ́ kí n tó gbé yín débẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ mo sì tuntun sọ kí n tó lè gbé yín débẹ̀ ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí àwọn àgbájọpọ̀ àwọn mọ́gàjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọmọ ìlú ìbàdàn sọ. tí ẹ bá ti wá gbọ́ ọ tán ìwà gbé yín lọ bí ọ̀rọ̀ tí bàbá sọ pẹ̀lú àwọn òkìlọ̀ tí bàbá ṣe lọ́tùn lósùn. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. àti túmọ̀ tí wọ́n fi ṣe bí wọ́n ṣe ṣe sí aláàfin níbi ayẹyẹ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ tí à ń gbé káàkiri bí ẹni gbàgbà ọtí. lẹ́yìn bẹ́ẹ̀ láàtún wá sọ̀rọ̀ nípa bí àwọn mọ́gàjí àwọn àgbààgbà ilẹ̀ ìbàdàn wọ́n ṣe jáde ẹ̀rù nǹkan tí wọ́n ní yóò ṣẹlẹ̀ sí aláàfin ọ̀yọ́. léyìí tó mú kí n máa sọ wípé kò yẹ kọ́rọ̀ yóò le tó báyìí. ibi tí a rò sí ibẹ̀ kọ́ lẹ̀ ń gbé ọ̀rọ̀ lọ yìí. tó bá jẹ́ pé nǹkan kan bá wà ńlẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ bá jẹ́ káwọn àgbààgbà ó bójútó kí wọ́n wò ó kí wọ́n sì pẹ̀tù sí i. àmọ́ kí n tó lè gbé yín dé ọ̀dọ̀ ohun tí kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba abdulrasheed adéwọ̀lú ọládọjà ohun tí wọ́n sọ gangan kí n tó lè gbé yín dọ́dọ̀ wọn màá fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí àpapọ̀ àwọn mọ́gàjí ilẹ̀ ìbàdàn tí wọ́n sọ nípa kábíyèsí ọ̀wọ́adé àti olùbàdàn tilẹ̀ ìbàdàn. torí mo kò báyìí ẹ̀yin àgbàlẹ́bọ̀ ẹni a máa lápẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni àgbà òsì ní wà nílẹ̀ kórí ọmọ tuntun kó wọ́ torí bí àgbà bá wà lọ́jà bórí ọmọ tuntun bá ti wọ́ àgbà ọ̀hún ẹ̀yin àgbà ní ó ti dàgbà òṣìkà. fúdí èyí àwọn àpapọ̀ yìí mọ́gàjí yìí wọ́n sọ̀rọ̀ látẹnu ọ̀kan nínú wọn. kódà àwọn ọ̀rọ̀ tó jáde ó fi hàn wípé tí ẹ̀yà mi lówe yìí àmọ́ ọmọ ìyàwó tó bá na ọmọ ọkọ ìtàn bá a ṣe fẹ́ wọlé náà lọ fẹ́ gbọ́. àmọ́ ṣé lóòótọ́ ni kábíyèsí ọládọjà lọ́mọ̀ọ́mọ̀ sọ pé wọn ò gba owó lọ́wọ́ aláàfin tìlú ọ̀yọ́ àbí bẹ́ẹ̀ kọ́? ẹ ti ẹ̀rọ kọ́ gbọ́ nǹkan tí àwọn mọ́gàjí yìí sọ lẹ́yìn tán bá ti tẹ́ ẹ bá ti gbọ́ eléyìí tán wá gbé yín wá gbọ́ èsì tí bàbá fọ̀ fún àwọn mọ́gàjí àti aláàfin tìlú ọ̀yọ́. ọ̀yá ẹ̀ ṣó ń bẹ̀ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ òun rèé òun padà bọ̀.
A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo èèyàn lọ́tùn lósì bí president ṣe ń pọ́n ọ lé ní gbogbo èèyàn ń pọ́n ọ lé làwọn bá ń pọ́n ọ lé, but a wá rí nǹkan kan tó ń lọ lọ́tùn lósì lórí ayélujára lọ́tùn lósì bí bàbá wa Aláàfin bọ́n ṣe ń ṣe sí kábíyèsí bí kábíyèsí náà ṣe ṣe sí wọn, ṣe é pé ẹ̀yin lára àwọn mọ́gàjí tó strong nílùú Ìbàdàn, ẹjọ́ kílẹ̀ náà rí sọ̀rọ̀ yẹn sà. Ẹni ọ̀rọ̀ yẹn ṣe tí à ń gbàgbé ẹ̀ ń gbàgbọ́ ọtí. Ṣe ọ pé Chief Akeem Owóadé so tó jókòó sórí àpèrè Aláàfin lónìí, ìrírí rẹ̀ òkun tó, Ọlọ́run ò sì bùn ní wisdom, torí tọ́lọ́run bá bùn wisdom yóò mọ̀ pé ká má sọ nínú tilẹ̀ Yorùbá pé àṣà Yorùbá péyàn ń bọ̀wọ̀ fún aṣáájú. Nínú ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristẹni tí mo mọ̀ dáadáa, Ànábì Muhammad sallam á ní ṣàdúà fún mi kí n ṣàdúà fún ẹ. Tànàbí bá ṣàdúà tó túyàn ẹlẹ́tàn yóò ní wọ́n náà ṣàdúà fẹ́mi náà. Bàbá ò ní fẹ́ kó lọ àtúndí kó káwọn náà tó fẹ́ ṣàdúà pé gbogbo wa Ọlọ́run fún ní anointing. Ẹ ṣeun ló fún lẹ́bùn, bóyá tó bá ṣàdúrà fún mi lẹ́mí mi ò fi gùn sí. So nínú iṣẹ́ rẹ̀ ìyẹn bẹ́ẹ̀, so Ọlọ́run fún Chief Owóadé, Akeem Owóadé kò fún ní wisdom tó kún, so I will call him an opportunist tọkàn bára ẹ̀ lórí àpèrè yẹn, torí pé ẹni ẹ wo ti ẹ̀sìn Islam tí mo tọ́ka léhùn, Ọlọ́run ní ká pọ́nra wálé. Àwọn bàbá wa tún wá sọ nílẹ̀ Yorùbá pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi túlẹ̀ ẹ̀fẹ̀, ilẹ̀ Yorùbá ní lápapọ̀. So nínú culture Yorùbá, Yorùbá kò fẹ́ràn ẹ̀ tí ń ṣègbéraga, ká tó wá sọ pé Ọlọ́run Elédùmarè Sàtíà tó ṣẹ̀dá wa ó ṣépè fún gbéraga. Ẹ rí i pé Luciferi tíjọ́ tó jẹ́ Satan Èṣù, ìgbéraga ló ṣe sọ́lọ́run, onígbákejì Ọlọ́run kọ́lọ́run tó járáǹkẹ́. So by so doing èmi ó kàn rọ̀ torí àwọn bàbá wa máa ń pòwe kan, wọ́n ní owó a máa gùnyàn, ipò a máa gùnyàn, ògùn a máa gùnyàn. Àbúrò mi òye yìí. Ó yé mi sà. Ṣùgbọ́n mọ́nàmọ́ná ò gbọ́dọ̀ sí ju ẹni tí ó pa o. Téèyàn mọ̀ pé ní yìí ó lè kódà ó jù mí lọ lọ́jọ́ orí, ó lè sún mi jẹ ọtẹgbẹ́ bàbá àwọn. Lówó ẹni tó wà international. Tó lówó tó ní gbogbo international status, èwo la fẹ́ sọ. Ẹ jọra wọn lọ. So tìjàkadì kọ́. So ṣé bàbá Ládọjà tẹ́ pé Olúbàdàn wa, bàbá wa Ẹniọlá yẹ tó yẹ pé Ọlọ́run ló dìídì sàlẹ́sà. Kábíyèsí o. Wọ́n ti ṣe gómìnà rí, wọ́n ti ṣe sẹ́nítọ̀ rí, wọ́n tún wá dọba. Àìmọye èèyàn ló ti tara Ládọjà ṣe oríire káàkiri let me say nationwide. Iṣẹ́ wo lára wọn? Thank you. Irú Jendor tó contest governor lẹ́kọ̀ọ́ recently yẹn, ó sọ categorically last year ìgbà tó mú ìyàwó ẹ̀ wá láti wá kí Olúbàdàn, ó sọ lójú gbogbo pé kábíyèsí ló sọ òun di tó ń dà lẹ́nìí. Bàbá òwò kékeré sí ọmọ Ìbàdàn, Jendor ṣé wọ́n mi Èkó ni, bàbá òwò kékeré sí ọmọ Ìbàdàn, ó ní telephone conversation lásán ni bàbá fi tún ayé òun ṣe tó ń fi di bílíọ̀nìà lẹ́nìí, tó ń fi dolówó lẹ́nìí. Nírú wọn bẹ́ẹ̀ àti irú wa iná àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a ṣe bẹ́sìn káwọ́, tá a ṣẹ̀rú ẹgbẹ́ wa. Ọlá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ni His Excellency Senator Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà kábíyèsí. Ó yàtọ̀ sí èèyàn tó pé kan èèyàn tí ara ẹ̀ dìde tó máa ó tẹ òkè. Ó yàtọ̀. Èèyàn mélòó ló ti ara Akeem Owóadé dìde? Akeem Owóadé àbúrò wa ni,
tó wà lórí ẹ̀pẹ̀ Aláàfin lẹ́nìí àbúrò wa ni ṣe understand so àbúrò wa ni we thank God kódà ní jọ̀hún tó bá wá sí Ìbàdàn tó bá wá sílé Ládìgbòlù ní Abẹ́bí tẹ́ bá gba òkè páàdì wọ Abẹ́bí àbí òye yín ẹ béèrè dèní olónìí ẹlẹ́yìn lọ́lẹ́ Ládìgbòlù Abẹ́bí 3 story ọwọ́ àwọn amú méjì ní Ládìgbòlù ló ti ralẹ̀ gbogbo àwọn ọmọ Ládìgbòlù tí wọ́n jẹ́ gbọ́n Akeem Ọwọ́adé bíi Bashiru Ládìgbòlù Fatai Ládìgbòlù gbogbo wọn bẹ́ẹ̀ Bashira gbogbo wọn yẹn wọ́n máa ń mú Akeem lẹ́yìn wá tí wọ́n bá wá látọ̀yọ́ wá bá bàbá Ládìgbòlù celebrate birthday wọn ni so bàbá yẹn tí bàbá yẹn dẹ̀ fi gbé Ìbàdàn táwa mọ̀ o Alhaji Bashiru Ládìgbòlù àgbà bàbá dáadáa ni èèyàn gidi ni wọn àwọn àtọmọ wọn gbogbo wọn àjọ lọ Àlàáfíà Nursery School ní Mọ́kọ́lá ni that was 1967-68 fíìmù Màmá Bọ́lá ni wá ẹ ṣeun that is the first nursery and primary school in Africa. In Africa, yeah. So school tájọ lọ nìyẹn gbogbo àwọn ọmọ Ládìgbòlù so but kí mo fà ọ́ ni pé òun là ń ròyìn wọn yìí àwọn ọmọ yẹn ibi tí wọ́n bá ti ń gbọ́ mi àwọn tó wà ní Canada wà nù wọn láwọn Bashiru àwọn Fatai gbogbo wọ́n ti dèèyàn ńlá àwọn náà wọ́n ti over 60 years nísìn ẹ̀gbọ́n wọn jẹ́ Akeem Ọwọ́adé sọ́dọ̀ mi ti yé yín kó tó di pé àwa àti Bashiru kékeré ta tuntun wọn jẹ́ wàá lọ sí Ẹ̀gbá Ọdẹ́dà high school ní Abẹ́òkúta so wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run òun là ń sọ nítàn yìí so àwọn aláṣepọ̀jọ ni àwọn bàbá wa nígbà yẹn lọ́yọ̀ọ́ so but òun ò mọ̀ tán kò sí ìlàkàì rẹ̀ ò sì kún tó torí tó bá kún tó yóò mọ̀ pé Aláàfin tó síjú wo Olúbàdàn rí òun ni Aláàfin Ṣàngó ìgbà yẹn Aláàfin Ṣàngó lásán sí lójú eégún lọ́jà àbá tAláàfin Ṣàngó ní òun ò fẹ́ gbọ́n tí ń jẹ́ Ìbàdàn mọ́ pé kán lọ pa Ìbàdàn run ọwọ́ sẹ́ẹ̀tì ogun Yorùbá ó paroko sí gbogbo àwọn ọba Yorùbá Ìbàdàn ti báwo jẹ́ o ìkànkàn at the end of the day wọn ò rí Ìbàdàn kọ̀ǹkà ibi ńlá wà dóní lónìí Aláàfin Ṣàngó padà bínú sóní ó pokùn so ìjà Ìbàdàn náà fi pokùn òun náà fi sọ pé ọba kò so ọba so níjọ́ tAláàfin Ṣàngó tó síjú wọ Lágelú tó síjú wọ Olúbàdàn olóore rẹ̀ ìjọ náà ni àbí òye yín lẹ̀tẹ̀ ti bá òde Ọ̀yọ́ lẹ̀tẹ̀ ti bá wọn sí Lágelú tó lọ bá pé tógun tí a jẹ́ àtún àwò bá ṣe ṣe ni ó ní rárá o ó ti báwo jẹ́ kankan òun fẹ́ gbọ́n tí ń jẹ́ bọ́ọ̀dàn mọ́ nígbà náà Aláàfin ní kí wọ́n sá lọ jẹ kókun lọ jẹ Ìbàdàn run ó ní ẹ fi ń pin Lágelú ọ̀rọ̀ àpátamàjà wọn ò rí Lágelú pa wọn ò rógun Ìbàdàn kó fún tíríà ní àfi yí ẹsẹ̀ fi jagun ogun ọ̀wọ́lú Ìbàdàn àwọn wọn para wọn torí Lágelú ti yánlẹ̀ kó tó di gbógun bẹ̀rẹ̀ ó ti yán ògbódì ìlú tọ ẹ̀yin tẹ́ bá fẹ́ jáde ẹ jáde ńlú o ẹ lọ bí ẹ ti wá o ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ dúró tẹ́ jára wa tájọ jagun ẹ dúró bí Lágelú ṣe ó ṣe bí circular road. So Ìbàdàn ti pẹ́ tó ti máa ń kó àwọn èèyàn jọ lọ́tún lọ́sì bó ṣe rí nu àgbáríjọ jagunjagun ni irú àwọn bàbá tí wọ́n ń sìn Ìkòyí láti wá Ìbàdàn ọmọ Ìkòyí ni wá. torí àwa náà tá à ń pèlè wọn lójú Abẹ́òkúta la wa Ìbàdàn náà bí wàá sí ládàgbà ẹ ṣeun mọ́ra wọn wá dẹ exactly ẹ mú wa gan dáadáa. bí Ìbàdàn ṣe rí nu gbogbo wa wá ni so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ́kún mẹ́fà ni pé Aláàfin tó ṣíjú wo Olúbàdàn rí olópokùn so yẹn ó bínú so wọn lọba kò so tẹ bá dé kò so lọ́yọ̀ọ́ ọba kò so ó so lórí igi àyàn Aláàfin so sí ó bínú kú ni nígbà tí ó rí Ìbàdàn kan kà táwọn ẹni agbára àwọn ọ̀ka o àwọn ọmọ Ìbàdàn ti ṣe ẹ̀sì so kò sí táwọn fẹ́ ṣe o Aláàfin ní ẹni kẹ́ lọ́jọ́ ibi kan rúngà Aláàfin bínú èdè ní ó bínú so ni so kẹ́lẹ́ yìí náà kò caution kó pèrè ẹ̀ wálé because èmi ò like ẹni tó bá ti ga àbí òye yìí kí n gbàdúrà kó wálẹ̀ no it's not my nature mi ń bínú síyàn tọ́lọ́ bá dá ẹni tó bá wà lókè kó máa wálẹ̀ kó etiquette káwọn èèyàn tó máa tara ẹ̀ dìde ní. ẹ wo bí bàbá ṣe kọ́kọ́ lọ kí ni lẹ́nu ìgbà tó wà lórí oyè kí ló ti bójú tó nílùú lóde Ọ̀yọ́. ìjà àgbà ni wọ́n ń kí ni impact ẹ̀ wọ́n náà ṣáà ń jájà àgbà ẹ̀pọ̀ kí ni impact ẹ̀ ẹ wo Ọọ̀ni very humble very humble Ọlọ́run kẹ́ olólọ́ Ọlọ́run tó wá fún ní mímọ̀ wàhù ẹ wò bí Olúbàdàn ṣe máa ń tàn ọ́ nílé
Ọ̀ní ọ̀fẹ́ dọ̀bálẹ̀ báyìí kábíyèsí ní rárá èèwọ̀ ìwọ làró lé wa ìwọ làró lé Oòduà àwọn ní kábíyèsí ẹ̀yin lólórí wa o ìgbà tẹ́yìn náà ti lọ́ba ní ìṣẹ́yìn lólórí wa kábíyèsí ní rárá o ìwọ lólórí wa look at it. Wọ́n ní ọmọ kí tó bá mọwọ́ wẹ̀ yóò bá gbà jẹun kábíyèsí Olúbàdàn tó máa sọ pé ìwọ náà lọ́mọ kọ́ wa ọmọ kọ́ wa èmi sẹ́ dáàrin yín nìkan kan. That is what we want in life. Kì í ṣe kéèyàn káwa garrulous kó proud yóò wálẹ̀ bí Luciferi ṣe wálẹ̀ tọ́lọ́ ṣe parẹ́ wú ìṣọ̀wọ́ adé ọmọ ọdún mélòó ni ṣẹ́nasá ìwọ́n tó tí 50 bọ́bá tiẹ̀ ti 50 wọ́n ní a fool at 40 òyìnbó ló tún sọ yẹn o is a fool forever. Wọ́n ní nǹkan mẹ́ta ní máa ń gúnyàn àwọn bàbá wa sọ Yorùbá pé pọ̀ ńlá káyè àti òwe wọ́n ní owó ipò àti oògùn mọ̀nàmọ́ná gbọ́dọ̀ síjú ẹni tí ó pa mọ̀nàmọ́ná lè síjú ẹni tí ó pa ó fẹ́ síjú ohun tí ó panu àwa Mọ́gàjí gan ìwé mi gan sọ̀rọ̀ mi ti yé yín kì í sọ̀rọ̀ wákàtí tá a bá fèsì ẹ̀ ń bàdàn mélòó lára rẹ̀ owó adé akànwó pé ọmọ is an opportunist so is an opportunist so that's justice but ọmọ rọ kó wá bẹ gbogbo Ìbàdàn kó apologize kó dẹ̀ wá bẹ Olúbàdàn personally fún rẹ̀ àti gbogbo àwọn ọba ojú òpó ilẹ̀ Ìbàdàn the high chiefs pẹ̀lú gbogbo baálẹ̀ ilẹ̀ Ìbàdàn àti gbogbo ọmọ Ìbàdàn Ìbàdàn ṣe rí fín o gbogbo ìbára bí wọ́n bá wọn Aláàfin Ṣàngó Mọ́sán tó ní wọn lọ pa Ìbàdàn rún ṣé wọ́n rí parun dè ní ẹwu àti gbá yẹn 17 AD 18s 17 ADs àbí òye ẹ̀wò ńgbà yẹn tó ti ní wọn lọ pa Ìbàdàn rún tí wọn ò rẹ́ bọ̀dà parun so ìlú tọ́lọ́run bá ti gbórílé lọ yóò gbélé lọ́wọ́ àwa là ń jẹ́ k'Aláàfin ọlọ́lá láti jọun Ìbàdàn ló f'Aláàfin Àtìbà jẹ ẹ ṣá wo Ìbàdàn ló f'Aláàfin Àtìbà jẹ Ìbàdàn náà ló lè fi Aláàfin ẹ̀yìn Àjàká jẹ nígbà Ṣàngó bínú so tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó lé Àjàká Ṣàngó Àjàká lọ́wọ́ kọ́ wà lórí oyè ó tó lé kúò àbí òye yín ó take over ìgbà tó ń wá so ìgbà tó ń wá pokùnso tí Lágelú tó kọlu Lágelú tí ó pokùn tó bínú pokùnso àbí òye yìí tó para ẹ̀ dànù Sherazan òun ni Aláàfin Àjàká Olúbàdàn ṣe wà lọ fi jẹ because àwa lọ yọ gbójúlé ni wọ́n fi ń sọlá. because the greatest warrior ń gbà yẹn. thank you ìlú wo ló tó síjú ojú Ìbàdàn ogun Òkòbàdàn rí. bẹ́ẹ̀ni ogun Òkòbàdàn rí. ìwà ṣàṣìkò yẹn àtàwọn wọn lọ kún ọ lógun ni. ẹnìkan ló fẹ́ fogun Ìbàdàn tí ayé. ibi tí wọ́n sì wá sí tó ló ń jọba lé lórí kì í ṣe jẹ wọ́n ń jọba lé lórí kì í ṣe bẹ́ẹ̀ ni Kàtúngà ti ń jọba lé lórí jọ̀hún. ilẹ̀ Ìbàdàn ni ilẹ̀ Ìbàdàn lọ yóò sin gan ara káàmpù àwọn bàbá wa ni bọ̀ǹgbà tó yọ tó túmọ̀ Aláàfin lọ́wọ́ pátápátá tí wọn ò rí ibi tí wọn ò dé sí mọ́ àbí òye yín ni ẹ gba ilẹ̀ fún wọn Ìbàdàn ni wọn dún bẹ́ẹ̀ lọ yóò sìn tẹ́ Dáfídì ó ilẹ̀ Ìbàdàn ni so kí la wá ń wí dẹ́dẹ́ mìíràn o lẹ́yìn bí Yorùbá bí a ṣe máa ní ìlọsíwájú olùmíràn ọwọ́ adé kí wọ́n máa ṣe láàrin ara wọn lọ́balọ́ba kì í sọ̀rọ̀ ọjà àgbà kì í sọ̀rọ̀ ọjà àgbà ẹ wò bọ́lọ̀ ń ṣe mú Sólómọ́nù tí wọ́n ń pè ní ọmọ aṣẹ́wó àbí òye yìí Ànábì Sùlẹ̀mánà ẹ wá wò bọ́lọ̀ ń ṣe wá fi sọlá ọlọmọ aṣẹ́wó lásán ni ọmọ aṣẹ́wó ni lára nǹkan ní ìjọba àwọn tí wọ́n rò pé àwọn ìjọba náà ọmọ Dáfídì àbúrò mi yìí ẹ wá wò King Solomon àbúrò wọn ò dọba so ẹ jẹ́ á bọ̀wọ̀ fẹ́ni tó bá yẹ ká bọ̀wọ̀ fún ṣètò ọjọ́ orí ni a fẹ́ wò ni sí bàbá wo Olúbàdàn àbí òye yín pẹ̀lú Akeem Ọwọ́adé tó jẹ́ ìjábúrò wa wọ́n jọra wọn lọ sọ́dọ̀ mi ìyàtọ̀ ń bẹ Ṣàkọ́bí Ládọjà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kábíyèsí o ṣé ń ṣẹgbẹ́ rẹ̀ lọ́jọ́ orí àbí second born àwọn prince ń ṣẹgbẹ́ lọ́jọ́ orí. bẹ́ẹ̀ni àwọn kẹ̀dẹ̀ tó bá rí yàn bọ́ ṣe lówó tó bọ́ ṣiṣẹ́ fi tí wọ́n máa dọ̀bálẹ̀ ni. bẹ́ẹ̀ni wọ́n tún ní sọ̀rọ̀. so bọ́kí mẹ́fà ọ ni pé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulilayi dẹ́dẹ́ mi ra ọ kí kó yà wá bẹ kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹjọ́ kẹ́yìn tó mọ lẹ́ẹ̀kan jọ ẹjọ́ kan tó mọ àwa la jẹ́ kí ọ̀yọ́ ọmọ ẹ̀ sí ìsìlè ní. ẹjọ́ kan tó bá bẹ̀rẹ̀ orúkọ yín padà torí pé àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń wọnú. orúkọ mi ni Mọ́gàjí Ahmed Abíọ́dún Adéyẹmọ Mọ́gàjí ilé olóòṣà láyẹyẹ ń bàdàn ìran wá jagun wọ̀lú yìí ni
tí gbogbo ẹ fi sí ajagun wọlé ni mọ̀nàmọ́ná gbọ́dọ̀ sí ju ẹ tí ó pa. popular known as Mogaji Simple. Bẹ́ẹ̀ni. Thanks so much. Thank you. Thanks so much. Thanks so much. Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí bàbá Mogaji yìí sọ? Lọ́dọ̀ tèmi èmi rò pé ọ̀rọ̀ yìí ò yẹ kó le tó bí a ṣe gbé lọ yìí, ibi tá a gbé ìgbà yìí. Torí wípé tẹ́ ẹ bá wo fídíò yìí bẹ́ẹ̀ ṣe ń wò ó, ẹ rí wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọ́n nawọ́ lóòótọ́, nígbà tí bàbá ò sì ti gbọ́wọ́ wọ́n dá ọwọ́ wọn padà. Àmọ́ kò sọ̀rọ̀ púpọ̀ tèmi tó fẹ́ sọ lórí ẹ̀ mọ́, bí kò ṣe pé ká sọ fún wọn pé tó gẹ́gẹ́ bí ẹ̀yin èèyàn wa pé kí wọ́n ó ní sùúrù, kí wọ́n ó jèbù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀. Ẹ wá gbọ́ nǹkan tí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, sẹ́nitọ̀ gọ́vnọ̀ ọba Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà tí wọ́n sọ. Kí ni bàbá yìí sọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn tí wọ́n fi léde fúnra ara wọn náà fi léde? Wọn sọ fún wa pé bóyá akọ̀wé kan ló kọ tàbí ẹnìkan. Bàbá sọ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní àwọn ò mọ̀ọ́mọ̀ má gba ọwọ́ lọ́wọ́ kábíyèsí Olúbàdàn Aláàfin tìlú Ọ̀yọ́, wípé rárá o, wípé àhesọ ọ̀rọ̀ pátápátá gbà ni fún gbogbo àwọn èèyàn tó sọ wípé tó àwọn mọ̀ọ́mọ̀ má gba ọwọ́ lọ́wọ́ Aláàfin tìlú Ọ̀yọ́, pé kò rí bẹ́ẹ̀, wípé àwọn tẹ̀lé ìlànà tó wà nílẹ̀. Báwọn ṣe ń débẹ̀ lóòótọ́, àkọ́kọ́ àwọn ti rí pé àwọn ti pẹ́, báwọn èèyàn ṣe ń rọ̀gbà káwọn lọ́tún lósì ni àwọn ṣe lọ sórí àga àwọn, pé àwọn rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ wá kí àwọn. Báwọn bá sì lè dúró, òun náà lẹ́yìn náà ń wòye, bí àwọn bá lè dúró lójú kan náà níbẹ̀, ó ṣeé ṣe kí ẹgbẹ́ ojú agbo yẹn kó dàbí pé yóò fẹ́ dàrú díẹ̀, kó má di wípé Olúbàdàn òun ló da àgbòrú, tó sì jẹ́ pé àwọn tó ń ṣètò kúkú dá ẹnu dúró pé kí làwọn fẹ́ ṣe, kí làwọn fẹ́ gbà lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ títí táwọn tí ò fi nawọ́ sí àwọn táwọn ò ní gbọ́wọ́ lọ́wọ́ wọn. Lóòótọ́ ọ̀rọ̀ yìí àwọn kan sọ pé rárá, bàbá mọ̀ọ́mọ̀ máa sọ ìyẹn láti tu ẹ̀yin ọmọ Yorùbá lójú ni. Bẹ́ẹ̀ àwọn kan sọ pé òótọ́ ni gẹ́rẹ́ bẹ́ẹ̀ ló ti rí, wípé torí pé kábíyèsí ọba Ládọjà kò wu ọ̀dọ̀ Aláàfin, ó ṣeé ṣe lásìkò yẹn kí wọ́n má mọ̀ pé Aláàfin ló jókòó. Ọ̀rọ̀ tó pa mí lẹ́rìn díẹ̀ ni tí ò yẹ kí èèyàn rẹ́rìn sí. Àmọ́ ọ̀rọ̀ tó bá gba bí ẹkún ẹ̀rín láàfin rin. Ṣáláàfin kéré nínú ayé ni? Kò kéré. Àmọ́ kò sí nǹkan méjì tá a fẹ́ sọ ju pé ká gba ohun tí bàbá wa ọba sẹ́nitọ̀ gọ́vnọ̀ Ládọjà tí wọ́n sọ pé bẹ́ẹ̀ lórí. Bàbá wa kìlọ̀ fún gbogbo ẹ̀yin agbésùmọ̀mí ọ̀rọ̀ tẹ́ ń fọ̀rọ̀ jagun, ẹ má dájà lẹ̀ láàrin ọba nílẹ̀ Yorùbá, pàápàá ẹ̀yin blọ́gà òfò fíù lẹ́fẹ́ tí ó mówó wá, kò sẹ́ni tí ṣiṣẹ́ tá nìkan máa rò owó lóòótọ́, àmọ́ ẹ̀já mọ nǹkan tí a máa sọ. Àsìkò yìí sí àsìkò tọ́rọ̀ ẹ̀ ká fi ọ̀rọ̀ ìtàn, àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní gbé, kálukú ti bẹ̀rẹ̀ sí ní kéré ìtàn, ìkan ti ẹ̀ sọ pé làwọn máa já Ọ̀yọ́ kúrò lára gbogbo ilẹ̀ Yorùbá. Ọba àfàáyá ebi nínú ìwé ìtàn tọ̀dọ̀ ẹ, èyí wọ́n ti kọ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó lè parẹ́. Ẹnìkan ti ẹ̀ sọ Ìbàdàn ẹ̀yìn kìíní kan ni wọ́n ṣe nǹkan kan, wàhálà ti ẹni wọn. Ẹ̀kan ní Ifẹ̀, Ifẹ̀ báwo tí kìíní kan, ìṣòro gbogbo yín lè yùn. Àmọ́ ẹ má dájà lẹ̀ ńlẹ̀ Yorùbá. Èyí à ń bá sàlàkọ́ jà àti ìdá. Ẹni kárán iṣẹ́ pé àgàràdà bí àwú. Ẹ ṣé mo dúpẹ́, ẹ bá mi share fídíò yìí. Ọ̀rọ̀ tí Olúbàdàn sọ, òun mo fẹ́ kí gbogbo èèyàn dì mú. Pé àsìkò yìí ṣe àsìkò ìjà, àsìkò bí orílẹ̀-èdè Yorùbá ó ṣe dúró, bí a ṣe gba òmìnira, òun ni kí gbogbo wa ká lépa ẹ̀. A tún pàdé. Ẹ ṣé.